so ànábì kọ́ even tó tá bá ṣe jẹun bá ṣe sùn bá ṣe yàgbẹ́ bá ṣe jí bí wọ́n ṣe bí wa àti bá ṣe kú gbogbo ẹ̀ ni ànábì mú wa fún wa sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ṣàlàyé fún wa ẹ̀yin ẹ wá máa gbọ́ ẹ rí i pé ẹ ti ń fi àwọn kankan deceive àwọn èèyàn tó yẹ pé bóyá nǹkan tá a béèrè lọ́wọ́ yín ni kẹ́ sọ ẹ fi deceive lẹ̀ ẹ̀wọ̀n ara ẹ má bínú tẹ́ bá fẹ́ clear nǹkan lẹ́yìn tẹ́ bá ti ṣe tán àwọn tó ń lọ ibiṣẹ́ lọ́la wà níbi náà ń lọ ibiṣẹ́ lọ́la ẹ sọ dáadáa márùn tí Muhammadu ṣe so ẹ má ṣe wá sí ẹ sọ dáadáa márùn tí Muhammadu ṣe ẹ fi wá sílẹ̀ ẹ fi pọ́ọ̀tì tàn wọ́n yàn ẹ tí ì sọ kí lẹ ti sọ ń sìn ẹ tí ì sọ kankan ṣé mi dáadáa tó mú wá ní ẹ mo bá ṣe ń jẹun tẹ́lẹ̀ mo bá ṣe ń yàgbẹ́ tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ wà intelligent ẹni gbogbo ìgbésí ayé ànábì ṣe dáadáa ni ẹ̀yin tẹ́lẹ̀ wà intelligent no ẹni sùn èmi ò sọ wọn kan ẹni sùn ẹ̀yin tẹ́lẹ̀ wà intelligent ẹni àwọn kan sìn wọn ọgbọ́n mọ́ ẹ̀yin tẹ́ wá gbọ́n sìn a ní kí ni nǹkan dáadáa márùn tí Muhammadu mú wá tí kò sì tẹ́lẹ̀ ọ dáadáa márùn tí Muhammadu gbé tó ṣe nílé ayé tó yẹ pé tá a bá sọ̀rọ̀ ẹ̀ báyìí èèyàn máa torí ẹ̀ gba Islam pé ẹ mọ̀ kọ́kọ́ máa sọ̀rọ̀ èèyàn fún yín bí arákùnrin yẹn dẹ̀ dá gan-an kọ́ máa sọ̀rọ̀ wà dáadáa tó wù. ẹ jẹ́ kó correct ara wọn kò sẹ́ni tó kù ń bẹ̀ kò jẹ́ pé wọ́n gbọ́n mọ́ ó wù wọ́n choice ni. no. bàbá ẹ mọ̀ kí ni fẹ́ ká máa tún wọ náà rẹ̀ mi fẹ́ ọmọ máa fa àwọn ọ̀gbọ́n no àfa ara ẹ lọ bí tá à ń lọ ẹ sọ dáadáa márùn tí Muhammadu ṣe ẹ sọ dáadáa márùn tí Muhammadu ṣe gbogbo ìgbésí ayé ànábì ẹ sọ dáadáa márùn tí Muhammadu tó bá sọ̀rọ̀ kájà máa yẹ kó. bàbá ṣẹ́yìn kàláfà wá ẹ lè yọ wọn jẹ́ kẹ́ni sọ̀rọ̀. tó bá sọ̀rọ̀ máa yẹ kó fúnra mi má dé blọọkì. ẹ jẹ́ kẹ́ni tẹ́ni mú wá ẹni sọ̀rọ̀ náà. anybody ò mú mi wá o. mo ti gbọ́ wọn mú yín wá so ẹ ti sọ pé wọn tó fi Islam lẹ wọn lọ́pọlọ ẹ má bínú so ẹ̀yin sìn ẹ sọ dáadáa márùn tí Muhammadu ṣe ẹ lè dáhùn sí. ta ni ò lè dáhùn gbogbo ilé tẹ́ ń sọ yẹn that is an abracadabra you don't need to be putting words in my mouth now ta ló sọ pé nìkan lọ́pọlọ no that is not pure. ṣe máa jà ní ìbá yín jà ẹ take time wa ẹ sọ dáadáa márùn tí Muhammadu ṣe kí ló dé ẹ sọ̀rọ̀ straight. ṣe lè sọ dáadáa bẹ́ẹ̀ lè sọ. oníwà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam àkọ́kọ́ nìyẹn. Ànábì jẹ́ oníwà pẹ̀lẹ́ àkọ́kọ́ ni Ànábì jẹ́ olódodo ó jẹ́ olódodo ẹlẹ́ẹ̀kejì nìyẹn so Ànábì jẹ́ alẹ́ amin ẹni tó ṣe é fọkàn tán ẹlẹ́ẹ̀kẹta nìyẹn so eléyìí tó wá jẹ́ nọ́mbà 1 ẹ̀ gangan òun náà ni pé Ànábì jẹ́ abid ẹni tó jẹ́ ẹrú Ọlọ́run tẹ́ pé gbogbo ìgbésí ayé ẹ̀ ó fi jọ́sìn fọ́lọ́run ni. ẹ má bínú ara ẹ má bínú ṣé mo pé gbàtẹ dínsìn ẹ lọ́wọ́n kan tí wọ́n fi Islam lẹ̀ wọ́n lọ́pọlọ ẹ wá wẹ̀yìn tẹ lọ́pọlọ wọ́n ní ẹ̀sọ́ da ẹni sùúrù èyìnbó lẹ́bi sọ èmi lèmi tún yóò bá. no ẹ tún sọ báwo lẹ ṣe sọ báwo ok English teacher ti ń bóyá sọ fún yín nù. ẹgbẹ́ mi ṣe lè tu nìyẹn bọ̀ nǹkan ẹ̀yin tẹ wá lọ́pọlọ ẹ mọ accept ẹ̀yin tẹ lọ́pọlọ wọ́n ní kẹ́ sọ ìwà dáadáa márùn tí Muhammadu ṣe. mo ti sọ márùn fún yín sí ṣé ìwà dáadáa nìyẹn bẹ́ẹ̀ ni. sọ̀tà ni ọkọ wọn bọ́ ṣe ń jẹun bọ́ ṣe ń mumi bọ́ ṣe ń tọ̀ bọ́ ṣe ń wẹ̀ ẹ̀ ní ẹ̀ tí ọwọ́ tẹ̀ ń sọ tánà bí tó di àwọn èèyàn máa wẹ̀ wọ́n máa yá. ọdẹ kọ abọ́ ṣe ń dóbò. Ànábì jẹ́ gbogbo tí mo kà yín ọmọdún mẹ́fà yẹn. gbogbo tí mo kà gbogbo nǹkan tí ẹ wo this is the way of philosophy. ebi nìkan kọ́ mò ń gbọ́ yín àwọn èèyàn pọ̀ tó ń gbọ́ yín náà. falsafa ni philosophy ilẹ̀ fi bẹ́ẹ̀ ẹ fẹ́ dà ọ̀rọ̀ tí mo sọ tó wà lójú ọ̀nà ẹ fẹ́ dànù ẹ fẹ́ fi àwọn ìròrí kan pẹ́pẹ́pẹ́ kan fi dànù. no that is not the ọ̀rọ̀ tẹ́ sọ ní wọ́n sọ. ẹ jẹ́ kí mi wá sọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ẹ́ pé nǹkan tẹ́ béèrè èmi ti dáhùn ẹ jẹ́ kí mi wá sọ nǹkan tí mo kílẹ̀ dáhùn ṣáàtì kàkọ́ fún yín ní kílẹ̀ dáhùn. gbogbo ẹ̀ mo ti sọ. ẹ ṣe sùúrù wọ́n sọ pé Muhammadu ẹ ṣe sùúrù bàbá mo gbọ́ dàbẹ́ sọ pé ẹni Muhammadu ó jẹ́ olóòótọ́ ó dàbẹ́ sọ nǹkan tó bọ̀ tó jí pàtàkì pupa náà. níbo ló ti jí. ẹ ṣe ká wọnú Quran. ọ̀ya ẹ lọ wọnú Quran. ẹ wò ṣe é ṣe pé Quran ẹ ṣe é rí ṣá. kẹ́ ẹ lè mọ̀ pé ẹ ti rí kẹ́ ẹ lè mọ̀ pé àṣírí o. àṣírí. kí n bá yín ṣí.
mo ti fẹ́ sùn but ọ̀rọ̀ yẹn ló ta sí mi létí ẹ ká ṣí jáde Muhammadu Quran 3 verse 161. Okay. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ sọ pé wọ́n náà àwọn àyàtà máa ń gbé wá àwa la máa ń kọ́ Quran wà mẹ́sìn ẹ kò ṣe dáadáa. Kuranda. Ok, ṣé kí n gbé Arabic ẹ̀ wá fún yín? Quran ni dictionary tẹ́gbé dání. Dictionary Quran 3 verse 161. Kí ló ń jẹ́ báyìí? Al-Imran ẹ ṣe sùúrù náà. MS ló ráyè MS ṣe pẹ̀lú fóònù mi. Gbogbo tẹ́ ẹ gbé wá this dictionary now. MS ṣe pẹ̀lú fóònù mi. Ẹnìkan sọ̀rọ̀ bíbá ẹlẹ́ẹ̀kan bóyá Khalifa ni. Ẹnìkan sọ̀rọ̀ bíbá ẹlẹ́ẹ̀kan pé ó láwọn àdáwátulẹ̀ elmi àwọn irinṣẹ́ ìmọ̀tẹ́ gbọ́dọ̀ ní kẹ́tólì. Sẹ́ni òyìnbó lè kọ́ Yorùbá kó wá mọ̀ fi kọ́ wa Yorùbá bíbá ẹ̀. Ó dẹ̀ fẹ́ mọ̀ kó mọ̀ òwe kó mọ̀ ògbó ẹ̀ tó wa. Ó máa take ẹni years. So sọmọ Lárúbáwá lẹ́yìn. Ara sọmọ Lárúbáwá lẹ́yìn. Ọ̀rọ̀ ọmọ kọjá báyẹn náà. Ara sọmọ Lárúbáwá lẹ́yìn. Sọmọ Lárúbáwá ni. Èmi ò ń sọmọ Lárúbáwá ṣùgbọ́n mo kọ́. So bẹ́ẹ̀ ṣe lọ́lé kí ó láàrín lọ́lé kí ó àjọkọ ni bẹ́ẹ̀ ṣe lọ́lé kí ó láàrín yọ lára ti yín bẹ́ẹ̀ tí ń sọ ìnáwó. Ó ṣe máa yọ èmi ti já ni mo ti já ni. Ẹ̀yin tẹ̀ ń tú dáadáa ń sìn ẹ̀yin ká ní kẹ̀kà ẹ̀ tí ó yẹ ká kí ní tó ní kẹ̀kà ń sìn. Náà nìyẹn. MS ẹgbẹ́ Lárúbáwá ẹ̀ sí ẹgbẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ má ṣòro. Lárúbáwá yẹn. Quran 3 verse 161. Ẹni sùúrù ẹ fi Quran 3 verse 150 ní kan lẹ̀. Ó ní ẹ̀ wàmọ̀ kánà lè nàbí yìí ẹ̀ ń yẹ̀gúlà wàmọ̀ yẹ́gùlù yá àti bímọ gọ́là yawmal qiyamah thumma tuwaffa kulla nafsi wàmọ̀ kásábàtì wàhùn la yuslamun. Kí lẹ fẹ́ lò ń bẹ̀? Ẹtù ṣé super glue wà nù ẹ̀ ní ẹtù nǹkan tẹ kà náà ẹ̀rẹ̀ ń sọ wọn kí lẹ fẹ́ lò ń bẹ̀. Kí lẹ fẹ́ lò? Ẹtù nǹkan tẹ kà ẹtù nǹkan tẹ kà. Kémi tó tún fún yín kí lẹ fẹ́ lò ń bẹ̀. Nǹkan la máa sọ nǹkan náà nìyẹn. Alukurani ẹ máa gbọ́ Alukurani ní ò lẹ́tọ̀ fún àná. Ẹtù nǹkan tẹ kà náà ẹrú báyìí. Ẹni sùúrù náà. Ẹtù nǹkan tẹ kà. Kí lè tán àwọn ẹ̀fọ́ àwọn nǹkan kan lé ní tẹ́gùn bá wọn àti tù ó máa ga o. Kí ni ẹrù bíbá àbí tuntun? Ẹ̀yin lẹ fún aláyè o. Khalifa kò ń sọ̀rọ̀ fún láyè ń bẹ. Tó bá dìgbà Khalifa ò ní sọ̀rọ̀. Tó bá dìgbà tó ń ṣe ìgbà Khalifa máa pariwo pé wọn jẹ́ kí Khalifa sọ̀rọ̀ ní Khalifa sọ̀rọ̀. Onírúurú. Táyà tẹ àìsè tálábì ló ń sọ̀rọ̀ ń bẹ̀. Ànábì kọ́ ló ń sọ̀rọ̀ ń bẹ. Ànábì lè máa sọ̀rọ̀ ṣé ẹ̀yin lè sọ pé kó lówó kò fẹ́ sọ̀rọ̀ kó ní kò lẹ́tọ̀ọ́ fẹ́mi olówó èbó. Ara ẹtú bẹ́ẹ̀ ni ara ẹtú kílẹ̀ ká ẹtú very simple. Ibi wọn kò fa ọgbọ́n nǹkan tí wọ́n kalẹ̀. Ẹtú ara ẹtú ànábì jalè ń bẹ̀ yẹn àwa ti mọ̀ ó jalè ń bẹ̀ yẹn ẹtú. Ní sùúrù kẹfàrà yín balẹ̀. Ẹtú ànábì jalè ń bẹ̀ yẹn. Mr. Baba tẹ́ ẹ bá lè tó ẹlẹ́bọ̀ lè kọ́ mọ́tà torí ẹ máa ń bí tàrà ní gbèsè simple question kẹ́ dáhùn èrè dáhùn. Tálábì ló ń sọ̀rọ̀. Nǹkan tẹ àlọ́ ní ìrùjú amú. Wọ́n bàdí ń jẹ́ wàhálà yìí ti pọ̀ ju tètè expire gan bí tó wáyé. Ẹjọ́ dájú bàbá ẹjọ́ ẹ bá drop wọn náà. Ẹni Kálí yóò máa tú ṣàkóso ní kò máa wọlé má dà sọ̀rọ̀ yìí. Mo fẹ́ jẹ́ kí obìnrin rí nǹkan táwọn afáàyè máa ń ṣe. Wọ́n ní kó tún nǹkan tí ó lè tú kílé tí ó lè tú ṣe bó kà ní lọ́wọ́. Bàbá àbá ṣẹ́mọ́ ẹni tó bọ́lẹ̀ ní. Táwọn ìyàwó ń ṣáàmì fún wọn náà nìyẹn. Bàbá àbá ṣẹ́mọ́ Bàlíngà. Nǹkan tí mo kọ́ lọ́dún mélòó tani ò lè tú. Bàbá àbá ṣẹ́mọ́ Bàlíngà tó bọ́lẹ̀ yẹn. Bàlíngà ní pé Aisha pé ìgbà tí Ànábì máa fẹ́ ẹ̀gbọ́n wà ní 19 years bọ́dún mẹ́ta dẹ̀ ni wọ́n fi ju Aisha lọ. So wọ́n fẹ́ mú bì kan jáde pé wọ́n ẹ máa gbọ́ o. Wọ́n ní Muhammadu fẹ́ Aisha nígbà tó wà lọ́mọdún 6 ó dẹ̀ bá sùn nígbà tó wà ní 9 years. Nígbà tí Aisha dẹ̀ máa kú wọ́n sọ iye ọdún tí Aisha wà mo fẹ́ kẹ́ni wá kó wá mẹ́rin tiẹ̀ jáde tó kabẹ̀ jáde tán. So kí lè tí àwọn ará bí kan máa ń parọ́ tó mẹ́rin jáde tá a bá tún fún wọn lẹ́rìí ẹ̀ka Lárúbáwá ẹ̀tún Yorùbá á wá di ogun fún wọn. Kí ló dé tó ń ṣe báyìí? Ẹ ń pa àṣírí Islam ò bò wọ́n.
olówó èkó ọmọ tí mi á bá sọ̀rọ̀ ń sìn gbọ́ yẹn bí wọ́n bí ara wọn. dádì ẹ ṣe sọ̀rọ̀ sẹ́rí tí wọ́n fẹ́ ká mọ̀ ní pé. kàlífà ní sọ jẹ́ kó máa jí ń kọ̀ kàlífà tí kún kàlífà ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ dìbẹ́tì tó pọ̀ máa pè é ó máa bí ẹ́ ń tiẹ̀ jẹ́ kó dáhùn tiẹ̀ nǹkan tó kà ní kó tó di wàhálà sí tí ó lè tu yìí. inú di wàhálà ń bẹ wọn ní kò lẹ́tọ̀ fún ànábì wà mọ kánà sẹ wà mọ kánà lè nàbí kò lẹ́tọ̀ fún ànábì kò ṣe ẹ̀yin wá sọ pé ànábì ṣe nǹkan yẹn ṣé ẹ mọ kíkáyà ni aláwọ àmọ bẹ́ẹ̀ ṣe fẹ́ perfect onírúurú bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ms kákó gbiná lọ́jà ní bọ́ba ní gbiná bí ilé ni. ms ẹ̀ka ṣẹ́rù bá àwọn àti tú kùránì ìwé wọn. ebó là ń tú fún yín báyìí ẹ má kẹ́rù báyìí náà. 3971 ẹ̀ka sáà ní má yẹ kéré mọ́tò yẹn bẹ́ẹ̀ máa yọ̀ dànù yìí lẹ́sẹ̀kẹsẹ̀ jáde kò wọ́n ti táìmù wa. bàbá ẹ má yẹ fọ́ọ̀tì ìwọ̀n yẹn kàkà fún ẹ jẹ́ kàkà fún. ìtọ́rí kéré nìkan tán béèrè lọ́wọ́ yín simple thing yes no ẹ kà ẹ tú eléyìí tá à ń tú yẹn sì kí ló dé tán pa tán fi tán. ẹ má dáhùn padà sẹ́yìn ni ẹ̀yìn àfa ẹ̀ láì ṣe tó bá gbé síwájú yẹn ní ṣe rí àwọn èèyàn bọ́ ṣe ń parọ́ fún wa rèé káàkiri nàìjíríà o kéwù tí wọ́n ń ké fún yín irọ́ náà ń pa fún yín gbogbo ẹ̀ tán bá tú fún yín ní Yorùbá ẹ máa sá lọ ẹ̀. àìmọ̀kan. ara ó yẹ jẹ́ ká tu ẹ jẹ́ ká wà mú question fún wa ẹ̀jọ̀ àwọn akọ̀ọ́ lọ́dún ẹ má wà mọ́ kánà lè nàbí kí ni tí mo wà mọ́ kánà. ó yá ms ẹ̀ka ó yá ṣẹ́ńgbà Abdullahi wípé. the verse and no prophet could ever be forced to his trust was revealed. ìwé tó ti sọ̀kalẹ̀ tó ní kò sí òjíṣẹ́ kan tó yẹ kí ọ̀rọ̀ pé wọ́n gbà gbọ́ kó di pé wọ́n wá ka mọ́ di ó jalè ń bẹ̀ yẹn. was revealed about a red velvet. níbi tó ti tú síta títí ànábì ti lọ jí pátá pupa tẹ bá ń gbọ́ pé wọ́n jí pátá pupa ó jalè ń bẹ̀ yẹn. inú kùránì láti ń bọ̀ tàbí níbi tá a dé yìí o ẹ̀yin tẹ̀lé bá wa lọ. inú kùránì wo lẹ ti ń bọ̀ sílẹ̀ ń tú. kùránì wo la kọ́kà fún yín tẹ́lẹ̀ ẹ̀ka lọ ms ó ní ẹ̀ka wà lọ. mọ́ kánà lè nàbí ó ní kò lẹ́tọ̀ọ́ fún. ìgbà ẹni sùn ìgbà tá a ní kẹtu ẹ lè tu ims ó yẹ tó ká bá lọ tún tajẹ́ tí wọ́n máa yọ ẹ́ torí Ọlọ́run kí ló ní wọ́n ní kẹ́ka ẹ̀ ó dákẹ́ ó tó ìka wà láti tu kínní wọ́n tún tó tún tajẹ́ tí wọ́n. missing on bá a the ṣòjẹ day fún wa of jàre. Badr. nígbà tí wọ́n ń wá pátá náà lójú ogun pátá pupa náà tí wọ́n rí. Some people said, àwọn èèyàn kan wí pé. perhaps the messenger of Allah has taken it. wọ́n ní Muhammadu ti jí pátá yẹn ó jalè ńbẹ̀ yẹn Muhammadu jí pátá pupa. Allah the exalted sent down the verse. ṣe ń gbọ́ lẹ́yìn tó ti jalè tán Allah wá tún sọ bìkan kalẹ̀ again. òun ni àyàtà kà yẹn and no nínú Quran àti ń bọ̀ yẹn pé kò sí òjíṣẹ́ kan. and no prophet could ever be forced to his trust. ṣe ń gbọ́ so Muhammadu ó jalè ńbẹ̀ yẹn ó jí pátá pupa. to the end of the verse. tá a bá ń sọ fún yín pé inú Quran àtàdísì ó máa ń ṣiṣẹ́ papọ̀ ẹ̀rọ bí yá àmọ̀ nǹkan tá à ń sọ tẹ́ bá ti wọlé ẹ̀ lọ́nà tó fi Islam lẹ̀ lẹ́nà títì ni wọ́n ẹni náà títì lọ́nà tó fi Islam lẹ̀ ẹ̀yin tẹ́ ò wá fi Islam lẹ̀ tẹ́ ń ṣe nàní títì tẹ́ bá ka Lárúbáwá ẹ̀ kí n lè tu Yorùbá kí ló dé. olówó Èkó. mò ń jáyé ẹ má mú tu wọn mò ń jáyé. gbogbo ara ló ń bá sọ̀rọ̀ tó ń tún dá sí i. wọ́n jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ka kan tẹ́ ẹ̀ tún náà. ọdún fẹ́ sá lọ nìyẹn o.